gbogbo aláyọ̀ ẹ jọ̀wọ́ ẹ súnmọ́ bí kájọ kí ẹni mi ọ̀wọ́n kú ọdún torí olóríire tó kó ni mọ́ra ni kì í gbéraga bẹ́ẹ̀ kò jọrọ lójú ẹni awí ní tẹríba pẹ̀lú ọ̀yàyà ọjọ́ ẹ̀yà lọ́jọ́ ẹ̀nì gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ó jẹ́ ọjọ́ ìdùnnú torí ọjọ́ rabi Mr. Adekunle Alabi sídìlé Adebara ìdílé alálùbáríkà ìdílé àwọn olóríire wọ́n lówó wọ́n lórúkọ wọ́n gbajúmọ̀ wọ́n sì kàwé ìdílé wọn gbayì ó wù mí nítorí wọn kì í rìnrìn àbùkù. Mr. Adekunle Alabi dádì Strela dádì Ọlálékan dádì Tèmítọ́pẹ́ ọkọ ìyálájẹ gbogbo South Africa èèyàn sista Kẹ́mi tó náà jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyálájẹ mo kí ẹ kú ọdún odúnkú ẹ̀sẹ̀ yẹ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ lọ́dún èní nítorí òòdẹ ní àwátì bẹ́ẹ̀ òun sì ṣàìsàn ayé ò fún ẹlẹ́kọ̀ọ́ ìbànújẹ́ òòdẹ ní àrísunkún láwùjọ òòdẹ rokọ̀rọ̀ yàrá bẹ́ẹ̀ ò sì dẹni àrísá sórí pé ó yẹ kó o dá mùsùlùmáyọ̀. Mr. Adekunle Alabi ọmọ Adebara ó yá jẹ́ ń bẹ́ẹ̀ dégbàjà nínú ìran bàbá tó bí ẹ lọ́mọ àjísọ́lá nìyín ọmọ kélé ogun òkú àlàkẹ́ ọmọ ajíkọ́rọ̀ tó dìgbàjà bọ̀ ṣe bí wọ́n lòkò òkò èrèsè ọmọ wòyíra kó mọ̀ bá rẹ̀ ẹrúkẹ́rú abilala lẹ́nu nílé ìran bàbá tó bí ọlọ́mọ ọmọ jòwú yọkọ lẹ́nu ọmọbìnrin tọ̀tọ̀ lẹ́yìn òkò èrèsè bójú bá ṣe méjì àwòrán ẹsẹ̀ ló ṣe méjì àṣìyẹ̀nà ìbàdí ló ṣe méjì àjòkó téńté sórí ẹ̀ ní ọkọ̀ ògbémi lè ń wò bá tẹ́ni wá ohun tí mo bá wá ṣáájú torí ẹ̀ nílọ òkú àlàkẹ́ ọmọ ajẹ̀bí ọ̀rọ̀ yọ̀. Mr. Adekunle Alabi Adebara anáwá nífẹ̀ẹ́ òun oyè lágbo òkú ayẹyẹ ọjọ́ ìbí kó o pẹ́ láyé nínú ọlá nínú owó ẹ̀mí gígùn àti ire gbogbo òní sẹ́kù gbogbo ọmọ tó bí òsì níyàn kú ayé òsì ní fi aya tó fẹ́ sọ ẹ́ sínú àdánwò wàá dàgbà wàá dògbò òní dẹni àwátì láwùjọ nílé bàbá nílé ìyá àti nílé àná kórí ó ṣe ọ́ lẹ́ni àpèsìn ǹjẹ́ lórúkọ ìyàwó rẹ Mrs. Ọmọládé Adébárà ìyálájẹ gbogbo Sàùtì ń bẹ́ẹ̀ dá mọ́sọ̀fáyọ̀. little baby ọjọ́ sí ó ti dọkùnrin o I never knew I can see today láti fògo fólú olúwa mo dúpẹ́ oore bó dá mi sí ọgbọ́n orí ò lè ṣàkàwé oore